Mojúbà Ọlọ́run, mojúbà èèyàn, mojúbà ọkùnrin àti obìnrin. Mo kí yín, ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tí ẹ ti ń wò wá níléeṣẹ́ Jùgbà Master Channel. Lágbára lọ́wọ́ Ọlọ́run, eku á máa ké bí eku, ẹyẹ á máa ké bí ẹyẹ o. Bí wọ́n bá jẹ́ kó ké bí eku, tí wọ́n jẹ́ kó ké bí ẹyẹ o. Tí wọ́n jẹ́ kí ọmọ èèyàn kó fọ̀n gẹ́gẹ́ bí ọmọ ènìyàn. Ṣé rí lásìkò yìí, kò sí nǹkan méjì tó jẹ́ ẹ̀dùn ọkàn fún mi tí à ń tẹnumọ́ lórí ètò yìí ni bí ìlú ó ṣe dáa tí ó ṣe dùn. Nígbà tí kò fẹ́ẹ̀ sí yàtọ̀ ni à ń ronú bí oníkálukú yóò ṣe dọ́mú ìyá ẹ̀ gbé. Kò sì fẹ́ẹ̀ sígbà tí oníkálukú ò ní dá ọmú ìyá rẹ̀ gbé, torí pé ó ti ń dòyìí kápá bí mo ṣe máa ń sọ. Ṣé rí ìtawà ní àlówó, àlóògùn, àníbọn. Ọ̀nà kan ṣoṣo tá a ní náà là ń tọ̀ yìí láti fi ṣí gbogbo èèyàn létí. Tá a bá fẹ́ sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè tá a wà nù rẹ̀ yìí, gbogbo tí gbogbo wa náà máa sọ yàtọ̀ fún àwọn aríjẹ nídìí mọ̀dàrú, yàtọ̀ fún àwọn tó jẹ́ wípé wọ́n ń rí jẹ, wọ́n ń rí mu, nǹkan kan ò ṣe wọ́n, pàápàá jùlọ lórí àwọn ẹbí tiwọn náà tí wọ́n wà òkè dáadáa. Mẹ̀kúnnù, aláìléèyàn, aláìrí tí ó jẹ, ó fẹ́ jẹ́ pé ìdá 80% ọgọ́rin ni wọ́n láàrin ìlú tá à ń sọ nípa ìta wà nú ẹ̀ yìí. Èmi àti ẹjọ́ ń gbénú ìlú yìí. Àwọn tí ò gbé bẹ̀, ẹ̀rù ń bà wọ́n láti padà wálé nítorí àtiríjẹ àtirímu. Ṣùgbọ́n ìgbà wo lógún ó sinmi? Ogun ebi, ogun ìyàn, ogun ìpànìyàn, ogun ìjínigbé, ogun ìkówó ará ìlú jẹ, ogun ìmọ̀tara ẹni, ìgbà wo ló máa sinmi? Ṣé wá rí lórí tàwọn ajínigbé yìí, kì í ṣe jíjígbé nìkan ni wọ́n ń gbé àwọn èèyàn, wọ́n ń pa àwọn ènìyàn ní ìpakúpa ni. Ẹ gbọ́ o, àwọn tá à ń sọ yìí, nǹkan tí wọ́n ń lò mọ̀ ju tàwọn ológun wa lọ. Àbí mo gbọ́ tí wọ́n ní àwọn ológun wá tó àṣírí àwọn tó ń pànìyàn tó ń gbé àwọn èèyàn, wọ́n sì láwọn ti ṣe tán. Lọ́dún kelòó ṣé àṣírí àwọn tó ń wà nídìí ìbàjẹ́ yìí ṣé a ṣẹ̀ṣẹ̀ mọ̀ ni? Níjọba àná tó lọ, wọ́n lórúkọ wọn ti jáde, ẹnikẹ́ni ò gbórúkọ ẹnìkankan. Who is fooling who? Ìtànjẹ yìí máa fẹ́ pọ̀ jù. Ṣé bẹ́ẹ̀ náà lójú wa dúdú tó? Bẹ́ẹ̀ náà lẹ rò pé aráàlú ya dìndìnrìn tó? Ṣé bẹ́ẹ̀ náà lẹ ṣe rò pé ẹ mọ̀ distract wa títí ayé? Wọ́n ti táṣìírí àwọn tó wà ń di Boko Haram o, ìjọba ti gborúkọ wọn o, ará Amẹ́ríkà ti sọ pé gbá o àwo o. Who is fooling who? Ṣé báyìí ni yóò máa lọ títí tí ni? Báyìí kọ́ ló máa lọ, kò lè máa lọ báyìí. Àwọn agbésùnmọ̀mí, wọ́n ti improve, wọ́n ti progress nínú wípé kán ní àwọn irinṣẹ́ ìjagun. A sì wà níbi ẹnu dídán yìí náà. Ṣé ẹ rò wípé ọ̀rọ̀ yìí ó ti ń lọ́wọ́ kan nú bí mo ṣe máa ń béèrè ni? Àwọn owó tó wà lórílẹ̀-èdè yìí tó bá jẹ́ pé ààbò nìkan ni wọ́n fi pèsè fáráàlú kò bá dáa. Kò sóúnjẹ, kò sáàbò. Èèyàn ò gbọ́dọ̀ sọ̀rọ̀. Ẹni tó fẹ́ sọ̀rọ̀ kó máa retí kán mọ̀ wàá gbé tàbí kó máa retí ọjọ́ ikú. Ṣé báyìí ni wọ́n máa rí lọ? Àánú àwọn ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bí ló ń ṣe mí àtàwọn ọ̀dọ́ wa. Ẹni káwọn ọ̀dọ́ mọ́ yàyàkuyà, wọ́n yá. Àwọn ọ̀dọ́ ọ̀yẹ̀ ọ̀daràn, wọ́n mùmúkùmù kiri, àbí bẹ́ẹ̀ kọ́? Wọ́n hùwà tí ò dáa, wọ́n ṣe yahoo. Ẹ ń bayé àwọn ọ̀dọ́ jẹ́ o, ẹ̀yin tẹ́ jẹ́ olórí wa. Èmi ò ní máa sọ pé gbogbo yín, ṣùgbọ́n ẹni tó bẹ̀rù Ọlọ́run yín ò tó nǹkan. Ṣé àwọn ọmọ tí yín lè ya táwọn ọ̀dọ́ yà sígboro ìkínú yín ó dùn?
ṣé ẹ máa retí èrè lórí wọn, ṣé ẹ máa jèrè wọn tó bá já wọn ọmọ yín ni? Àwọn òbí ò jèrè ọmọ mọ́. Ẹ jẹ́ káwọn òbí ó rèrè ọmọ jẹ. Àwọn ọmọ dìdàkudà. Ọmọ míì ti sán lọ tí wọn ò gbúròó ẹ̀ mọ́. Ẹnu òbí ò ká ọmọ mọ́. Àwọn ọmọ tí ń jẹ ìgbádùn, wọ́n wà lókè òkun, wọ́n ń kàwé lókè òkun, ẹ rówó san. Ṣé torí ẹ̀ ni ò jẹ́ kí iléèwé ọ̀fẹ́ kó nítumọ̀ sí mọ́? Ìlú táwọn ọmọ yín wà, wọ́n ń gbàwòsàn, ẹ̀ ń rówó san. Ṣé ni kò jẹ́ kí ìwòsàn ọ̀fẹ́ kó nítumọ̀ sí mọ́? Ṣé torí pé àwọn ọmọ yín ò gbọ́ èdè ju èdè òyìnbó lọ mọ́, torí òkè òkun tí wọ́n ń gbé lédè tilẹ̀ wa ni ò fi nítumọ̀ sí mọ́? Ẹ ń bàṣà jẹ́, ẹ ń borílẹ̀-èdè jẹ́. Mi ò ní gbogbo yín o, ṣùgbọ́n 80% nínú yín ni. Táràlú wà lára ẹ̀, àmọ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá kópa tí ẹnu yóò ká aráàlú nígbà tó fi òun mú àwọn tó kówó jẹ nínú yín tó yẹ pé àlọ́ la rí àgbábọ̀, ẹ wá ní káwọn aráàlú ọmọ hùwà ìdá. Bó tiẹ̀ jẹ́ pé kì í ṣe ń tà ẹ̀ nǹkan rẹ̀ jẹ́. Ẹ̀yin lẹ fà á. Ìlú ní ẹni ẹ wá tún ṣe. Ẹ bàlújẹ́ bó tiẹ̀ jẹ́ pé gbogbo wa la lọ́wọ́ ń bẹ. Gbogbo wa la lọ́wọ́ ń bẹ. Bí Nàìjíríà ṣe dà lónìí, gbogbo wa la lọ́wọ́ ń bẹ tí ì pọ̀. Ẹ jẹ́ kó fi ó ṣiṣẹ́. Ẹni tó bá sọ̀rọ̀ lẹ́ ń fòfin gbé. Ẹni tó hùwà bàjẹ́ òfin ò mú. Nígbà wo la fẹ́ ṣe léyìí dà? Ìgbà wo la máa jáwọ́ ń bẹ̀? Àwọn agbésùnmọ̀mí wọ́n ti ń lo irinṣẹ́ tí àgbúrò pàwọ̀ ológun wá ní. Bí wọ́n bá ní kí ni wọ́n fi ń ṣiṣẹ́, fi ń dẹkoréètì báràkì ni. Arákùnrin kan sọ̀rọ̀ kan, Àkàlàmọ̀gbò TV, ẹ jẹ́ gbọ́ nǹkan tó sọ. Ọ̀nà tẹ́ ń wò ẹ̀ẹ̀mejì ní mọ́tò wọ́n máa clean ẹ̀ everyday. Gbogbo wọn bẹ́ẹ̀ wọ́n lọ ṣojú wa ni. Ṣùgbọ́n àwọn mélòó ló mọ gbogbo àwọn nǹkan wọ̀nyí pé àwọn leaders wa pé aṣojú àwọn mélòó, àwọn péréte ló mọ̀. Àwọn tí wọ́n tó gbogbo ẹ̀dùn wà máa fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ wò. Àwọn gbogbo ara wọn ti sọ pé apá wọn ò ká wọn. Bẹ́ẹ̀ ni. Àwọn sẹ́nẹ̀tì wọ́n fẹnu ara wọn sọ, wọ́n ní apá wọn ò ká wọn. Torí àwọn Boko Haram sì tún Yorùbá mọ̀. Àwọn Boko Haram ti ń lo drone. Drone wọn lò ń sìn. Kí ni drone? Òun ni nǹkan tó dàbí aeroplane tó ń fò, tó jẹ́ ó ní kámẹ́rà láti lè máa fi mọ́nítọ̀ gbogbo inú igbó, gbogbo ibi tí àwọn èèyàn tó farapamọ́ sí, àwọn ẹni ibi tó farapamọ́ sí tó àlọ́ fún máa mọ́nítọ̀. Wọ́n dẹ̀ ń lò fún oríṣiríṣi ọ̀nà wọ́n lo drone fún. Àwọn tó ń jagun wọ́n lò, àwọn Boko Haram sì wọ́n ti ń lò láti máa fi ṣe jàǹbá. Ẹ jẹ́ ká kọ́kọ́ lọ wo fídíò yìí náà ká tó tẹ̀síwájú. Bóyá ẹ jẹ́ ká nìṣó sókè, ẹgbọ́n sókè. Major culture wa nílùú àwọn òkú Fúlàní wa, àwọn àlọ́ Fúlàní lára lọ rẹ̀. So major culture wa náà ni pé àwọn àríga àti tẹ̀fílà ẹ̀tọ́ bá wọlé owó lára rẹ̀. Bí o ṣe ń dáná ọ̀rọ̀ yẹn lọ níbi ìdàgbẹ́ fẹ́kẹ́ touch but tí ẹ ti touch Yorùbá Fúlàní gẹ́gẹ́ bí ẹ ṣe claim nísìn but ní orúkọ yín Bọ́lájí wà ń bẹ̀. Yes, which is a Yorùbá ni. Bọ́lájí kò ṣe mi ò ká Bọ́lájí kó Yorùbá ni. Abọ́lájí. Okay. It's just bí Àbísọ. Okay. Tabari wo environment has a lot of impact in we human being. Ní ilẹ̀ Haúsá, àwọn tó bá mix díẹ̀ wọ́n máa sọ Àbísọ. Ẹ̀rí orúkọ nínú ẹ̀rí orúkọ nínú. Mo lọ́la Haúsá sí ń jẹ́ Dayọ̀. Ọmọ karùn-ún Dayọ̀ wà ní orúkọ rẹ̀. Àmínú Usman Dayọ̀ lórúkọ rẹ̀. Olóhùn lẹ́gbọ̀n kan ẹ̀gbọ́n rẹ̀ pé kìnìún ló gbé Southwest ló gbé which is Ìbàdàn. Ọmọ karùn-ún bàtà. Èyí tí mo fẹ́ fàyọ ń bí àwọn ará bí ti ń lo drone. Kí ni ìmúra álẹ̀ ìjọba wa tí wọ́n bá fẹ́ kí ìgbésùnmọ̀mí tí wọ́n bá fẹ́ kó dópin? Ara èrè o. A ní Fúlàní darandaran ń jà wá lógun.
Fúlàní wọ́n ń pa àwọn ènìyàn. Ọmọ Ìlọrin kan tí ń jẹ́ Bọ́lájí òun rèé, ó ní Fúlàní lòun. Ẹ wá ní Fúlàní ò tí ì yí wa ká. Ẹni tó yẹ kó jẹ́ Yorùbá, torí wọ́n pín ibẹ̀ yẹn mọ́ north, ó sì ṣeé ṣe kó jẹ́ pé Fúlàní ni. Bó o la ṣe fẹ́ mọ kàńdá tó wà nù rẹ̀ sí. Wàhálà kékeré kọ́ ni wàhálà tó wà nílẹ̀ báyìí. Èmi àti yín nílò ìmúra. Ṣe rí ọ̀rọ̀ àdúrà kọ́ lọ̀rọ̀ tó wà nílẹ̀ o. Ọlọ́run ti gbàdúrà wa o. Lára gbígbọ́ àdúrà tọ́lọ́run gbàdúrà wa ni àwọn nǹkan tọ́lọ́run fún wa nílẹ̀ wa tí àwọn ẹ̀yà míì wá ranjú mọ́, ṣùgbọ́n tá a mọ̀ bá ṣe dáàbò bò. Orílẹ̀-èdè Nàìjíríà dára púpọ̀, ṣùgbọ́n níjọ́un ló kún fún wàrà àtoyin. Àwọn kan wọ́n ti dàyàdé wàrà àtoyin ibẹ̀, wọ́n ti la tán, wọ́n ti jẹ tán. Ìwọ̀nba èérún tó tún wà ńlẹ̀, wọn ò jẹ́ kó wọ mẹ̀kúnnù òótọ́. Bẹ́ẹ̀ bá jẹ́ kó wọ mẹ̀kúnnù òótọ́, èrúnrún tó kù ńlẹ̀ tẹ́ tún kó gbogbo ẹ̀ mọ́ra yín àtàwọn ọmọ àti gbogbo ẹ̀. Kí ló dé tẹ́ ẹ̀ ṣe lé ìwé ọ̀fẹ́, ìwòsàn ọ̀fẹ́, kí mẹ̀kúnnù kó rí nǹkan tí ẹ̀ dì mú nínú Nàìjíríà yìí? Béèyàn sọ̀rọ̀ tí ẹ̀ bá. Tó bá lè mú àwọn tí wọ́n ń jagun, tí wọ́n fẹ́ gbalẹ̀ onílẹ̀, wọn ò tí ì fún wọn ní ilẹ̀ lágbègbè kọ̀ọ̀kan rèé o, pé ẹ máa da màálù gẹ́gẹ́ bí òfin tí Nàìjíríà fẹ́ ṣe. Ṣé dandan ni kán máa da màálù nílùú onílùú? Bá a bá rọmọ Yorùbá àbí Ìgbò tó bá gba ìlú àwọn Fúlàní lọ tó lòun fẹ́ sin ẹja, ṣé yóò sọ wípé kíjọba abẹ̀ kó wá sponsor òun ni? Oníkálukú ń ṣoko òwú ẹ̀. Ẹ̀yin ọba, ẹ̀yin retired officers, ẹ̀yin èèyàn jàǹkànjàǹkàn ní ìlú, ẹ̀yin olóṣèlú, ẹ̀yin lẹ ra màálù fáwọn ará abí tẹ́ ni wọ́n máa bá yín sìn. Ṣé ní ẹni màálù ni? Kí ló dé tẹ́ ń gbàbọ̀dè fún wa? Gbogbo AK-47 ìbọn tí ń kó kiri láwọn darandaran yìí kò ṣẹ̀yìn yín, níbo ni wọ́n ti fẹ́ rówó rà? Ìbẹ̀rù náà wà fáwọn náà títí tẹ́ fi gbé wọn lẹ́yìn. Àwọn ọmọ Nàìjíríà wọ́n wà ní òpáyí kéke, wọ́n ń sun ẹkún àìsí ètò ààbò àti ebi tó ń pa wọ́n. Òdodo ọ̀rọ̀ ò ní ká má sọ òun, ẹ jẹ́ ká sọ. Ààrẹ wa, ẹ ti sọ̀rọ̀, ẹ sọ nǹkan tẹ́ ẹ bá ń lẹ̀. Àwọn ò dẹ̀ lè sọ wípé kò rí bẹ́ẹ̀, torí pé àwa náà mọ̀ pé ọwọ́ yín kọ́ ló ti bẹ̀rẹ̀. Ṣùgbọ́n nígbà tó máa bẹ̀rẹ̀ sà, ẹ ṣe kinní kan, ẹ pariwo ẹlẹ́yọ subsidy. Ẹ dẹ̀ jẹ́ kí gbogbo èèyàn ó mọ̀ wípé subsidy tẹ́ ẹ yọ yìí, ó máa jẹ́ kára ó tu aráàlú ni. Ṣùgbọ́n àbábọ̀ subsidy kò tíì sí ìtura yẹn. Kí lẹ fẹ́ kán sọ nípa ìjọba yín tẹ́ ẹ bá kúrò ńbẹ̀? Kódà tẹ́ ẹ bá ṣe sáà kejì, torí kò sẹ́ni tó ń sọ pé kẹ́ ẹ má ṣe sáà kejì. Ìta ń sọ ni wípé ẹ jẹ́ kí orílẹ̀-èdè yìí kó ní ìtẹ́lọ́rùn, kí ìtẹ́lọ́rùn, torí pé tí nǹkan bá dáa tán kò sẹ́ni tí ò ní nítẹ́lọ́rùn, ṣùgbọ́n ebi ni ebi ń pa ò lè nítẹ́lọ́rùn. Ọmọ tí ò níṣẹ́ lọ́wọ́ kò lè róúnjẹ jẹ, kò lè nítẹ́lọ́rùn, á ṣì wà o. À ń bẹ̀ yín ni, lóòótọ́ lẹ sọ̀rọ̀ jáde. Ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn, màá analyze ẹ̀ gẹ́gẹ́ bí ìwé ìròyìn Yorùbá Tòótọ́ ṣe sọ. Ẹ jẹ́ a gbọ́. Òde mọ̀ wípé ọrọ̀ ajé ìyẹn ẹkọ́nọ́mì tí ààrẹ tó gbàjọba lọ́wọ́ ìyẹn ààrẹ àná ajagunfẹ̀yìntì Muhammadu Buhari tó gbé lọ́wọ́ inú ọrọ̀ ajé burúkú tó ti dojú délẹ̀ ni o, àti wípé òun ṣẹ̀ṣẹ̀ ń gbìyànjú ọgbọ́n. Wọ́n ní wọ́n sọ wípé ìjọba táwọn gbà lọ́wọ́ ààrẹ àná ó ti dojú délẹ̀ káwọn ó tó gbà á. Inú ẹgbẹ́ kan náà lẹ́jọ́ wà. Sẹ́yìn ò béèrè ibi tó dé tẹ́lẹ̀ ni kó tó di pé ẹ tẹ́rí sí. Kórin èmi lọ́kàn ó tó jáde. Ṣé ẹ mọ̀? Ọlọ́run á bá wa ṣe o, Ọlọ́run á bá wa tó o. Láti gbé orílẹ̀-èdè Nàìjíríà kéde padà ní. Kì í ṣe ìròyìn pé ọ̀pọ̀ èèyàn ló da ẹ̀tọ́ bí ọrọ̀ ajé Nàìjíríà ṣe rú lu ààrẹ Bọ́lá Ahmed Tinubu.
pàápàá bó ṣe kéde yíyọ owó ìrànwọ́ epo tó lóyìnbó ń pè ní subsidy lórí epo bẹntiróòlù lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2023 tó gba ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tó sì jẹ́ pé láti ìgbà náà níbi ìnira ọ̀rọ̀ gbígbóòrò ti gba ìlú tí ara kò rọpò jẹ́ ní kì í àwọn èèyàn mọ́ ṣùgbọ́n tó jẹ́ pé ààrẹ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń sọ fún àwọn ọmọ Nàìjíríà ní pé bí òun kò bá gbé ìgbésẹ̀ náà tí òun kò yọ subsidy lórí owó epo bẹntiróòlù ó ní ewu wà lóko ló ń jẹ́ fún Nàìjíríà o ló ń jẹ́ fún Nàìjíríà. wọ́n ní ewu wà lóko ló ń gẹ́ nígbà tí àwọn gbàjọba táwọn ò bá yọ subsidy. Ewu yẹn só ti wá lọ báyìí, ó ti kú òlóko ló ń gẹ́. Ewu yẹn ò kú òlóko ló ń gẹ́, ó tún ràn dí mọ́lẹ̀ lóko ló ń gẹ́ ni. Ẹ dákun ẹ jọ̀ọ́, ẹ jẹ́ kí ewu kú òlóko ló ń gẹ́. Ara ewu yẹn náà láìsí ètò ààbò. Ẹ̀yin gómìnà wa, mo fẹ́ rọ̀ yín ni o. Tá a bá ń pariwo ààrẹ, ẹ má jẹ́ á pariwo ààrẹ nìkan o. Torí pé tá a bá ń sọ pé orílẹ̀-èdè Nàìjíríà tá à ń sọ yìí, àwọn yàtọ̀ fáàrẹ, àwọn tó ń bá ààrẹ ṣiṣẹ́ náà wà ń bẹ̀. Ṣùgbọ́n ká sọ ń pa tẹ̀yin gómìnà, ṣé ẹ dáàbò bo ìpínlẹ̀ yín? Àwọn owó security vote kí lẹ fi ń ṣe? Ẹ gbọ́ mi, security vote. Owó tààrẹ ń fún yín pé kẹ́ fi dáàbò bo ìlú. Èmi ò sọ wípé ẹ kó náà o, mi ì dẹ̀ sọ pé ẹ pín láàrin ara yín. Ṣùgbọ́n sójú yín ń wálẹ̀ báyìí pẹ̀lú gbogbo ohun tó ń ṣẹlẹ̀, kò tíì kàn yín. Àwọn ò gbàdúrà kó kan anybody, ṣùgbọ́n bó bá dé ó dé náà ni, aburú ò ní dé bá wa. Ju gbogbo ẹ̀ lọ, ọmọ Yorùbá ó ti débi àti tólóògùn ti ń sá o. Tá a bá máa tanra wa jẹ lókù, ó ti débi tólóògùn ti ń sá. Ìfọwọ́sowọ́pọ̀ lílé àwọn ọmọ àlè alábọ̀dé jìnnà sí wa nípa ọ̀rọ̀, kì í ṣe nípa ìjà. Fúlàní ò ṣàdédé wọlé tàbí wọ abúlé kan. Bálejò bá ti mọ ẹnu ọ̀nà tó wọlé jáde, ọlọ́wọ́ onílé nú ni. Ọlọ́wọ́ àwọn tó ń fún Fúlàní nílẹ̀ láàrin àwọn ọba wa, àwọn baálẹ̀. Àbẹ̀wò lẹ gbọ́nú wọn tó kìlọ̀, tó ṣègbésẹ̀, tó pariwo pé òun ò fẹ́ Fúlàní, wọ́n ń bẹ̀rù ìjọba ni. Torí wọ́n mọ̀ pé àwọn Fúlàní wọn ò yàtọ̀ sọ́mọ ìjọba. Ṣùgbọ́n àwa ó ṣeé ṣe ká mọ̀ jẹ́ èèyàn. Bí ẹ bá wí tí ẹ bá sọ lọ, tí ẹ bá sọ bọ̀, wọ́n á ní wọ́n ń ṣe Fúlàní Nàìjíríà. Ṣùgbọ́n tọ́wọ́ bá tẹ àwọn èèyàn wọ̀nyí, àwọn Fúlàní Nàìjíríà ó dìde. Ẹ̀dẹ̀ láwọn tó ń jà wá lógun ń ṣe Fúlàní Nàìjíríà. Ṣùgbọ́n bọ́wọ́ bá tẹ̀ wọ́n báyìí, ẹ bẹ̀rẹ̀ wàhálà, ẹ bẹ̀rẹ̀ sí sọ̀sọkúsọ ni. Ọba Sókótó àbí Emir Sókótó, ṣé àwọn tó ń pààyàn ní Anambra, Ẹdó, gbogbo ẹ̀ káàkiri, wọn ò ń ṣe Fúlàní Nàìjíríà? Ṣé ẹ ṣúọ̀ wípé tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí wọn ń bẹ̀ nílùú yẹn, ẹ tó ní jáde pé ẹ gbẹ̀san? Báwo ni wọ́n ṣe ń wọlé? Ṣé kò sí aṣọ́bodè mọ́? Kò sí àwọn agbófinró tí ń rí sí wọléwọ̀de mọ́? Ṣé ẹ ti ṣí bọ́dà àálẹ̀ ni? Orí òfurufú ni ń gbà wọlé, ṣùgbọ́n kò sí àwọn agbófinró kàràntí fi ń dúró sójú títì káàkiri. Ẹ ṣe kó wọn wọnú igbó wa lọ tó bá jẹ́ lóòótọ́ ẹ fẹ́ dáàbò bo ọmọ Nàìjíríà. Gbogbo yín lẹ mọ̀ pé inú igbó làwọn ará bí wà. Ṣé bẹ́ẹ̀ ṣe bẹ̀rù títí ìtẹ̀ ń sá fún? Ṣé wọ́n wojú sójà kan tó pàdánù ni àbí wọ́n wojú agbófinró? Àánú ẹ̀yin agbófinró yìí gan ń ṣe mí. Torí ẹ̀yin lẹ máa kọ́ jẹ́ tájẹ̀tì wọn, àfi tí wọn ò bá rí àmì ọlọ́pàá lára yín tàbí àmì sójà. Eré tẹ̀ ń sá sẹ́yìn yìí, àgbà tí ọ̀kẹ́ ń sọ̀rọ̀ yóò padà kẹtan sáré ni. Ọ̀gá ọlọ́pàá pátápátá orílẹ̀-èdè yìí, èyí táwọn ọlọ́pàá kọ̀ọ̀kan, mi ò sọ pé gbogbo ọlọ́pàá o, tí wọ́n fi ń dúró sójú títì káàkiri, tí wọ́n fi ń àwọn ẹni ẹlẹ́ni, tí wọ́n fi ń yẹ̀wé ọkọ̀ wò,
ẹ padà kó wọn lọ fún tírénì tó wà òkè yàtọ̀ fún ìtẹ́ ti ní tẹ́lẹ̀ ṣùgbọ́n èmi mọ̀ pé ọlọ́pàá Nàìjíríà ló dáa jù lágbàáyé sójà Nàìjíríà ló dáa jù lágbàáyé ẹ kó wọn ẹ tún lọ ṣe tírénì míì ẹ kó wọn wọnú igbó wa lọ jẹ́ kán dáàbò bòlú iṣẹ́ tí wọ́n gbà nìyẹn iṣẹ́ tó gbà nìyẹn kí wá ló dé kí là ń bá kiri ọ̀gbẹ́ni kan kí lẹ́ tí Saheed Ire ó sọ̀rọ̀ kan nípa àwọn ọlọ́pàá Ìbàrà ó ń gbé mọ́tò lọ wọ́n dá dúró wọ́n gba plate number lọ́wọ́ ẹ̀ ṣé n tó kàn nìyẹn plate number tó ṣẹ̀ṣẹ̀ gbà wọ́n àdé wádìí pé sóríjínà ni àbí fèkì wọ́n sì fi ilẹ̀ mbẹ̀ tí ìkankan bá wá ṣẹlẹ̀ fún lórí plate number yẹn ṣé wàá lọ mú ọmọ ọlọ́mọ wá ní òní ó dẹ̀ tètè pariwo síta ìtò sọ béèyàn bá gbọ́ ọ̀nà tí wọ́n gbà ojú ò padà tí pé kí ló dé ṣẹṣẹ tí wọ́n gbélé àwọn ọlọ́pàá lọ́wọ́ ni wọ́n ń ṣe nígbà tí ìyà jẹ àwọn ènìyàn tí wọ́n ti jí wọn gbé nínú igbó nígbà tí àwọn ènìyàn ń sunkún tí wọ́n ń pa wọ́n nínú igbó lọ wọ́n ń gba ransom lọ́wọ́ àwọn ènìyàn àrí ipa pé àwọn ará bí ń dínkù àti travel ń bá àwọn èèyàn lẹ́rù àti jókòó sínú ilé ń bá àwọn èèyàn lẹ́rù àti lọ sóko ń bá àwọn èèyàn lẹ́rù irú orílẹ̀-èdè wo lẹ pé orílẹ̀-èdè yìí náà ṣé bó ṣe wà tẹ́lẹ̀ náà ló wà nísìn ṣé bí yóò ṣe máa wà títí láéláé rèé ẹ̀yin ọba tẹ́ ẹ̀ kẹ́ ń sọ̀rọ̀ mo lè bá yín bẹ́ẹ̀ tẹ̀ o ẹ máa padà kẹtan sáré ni o ẹ máa padà kẹtan sáré ṣé gbà tí wọ́n bá pa àwọn èèyàn tán àwẹ̀ ní tẹ́ mọ́ jọba lé lórí o ẹ̀yin olóṣèlú ọlọ́run tí ẹ bá fi àyè lẹ̀ tẹ́ ẹ̀ wá nǹkan kan ṣe mo rí i pé wọ́n ń discuss ẹ̀ ní Senate ẹ ṣe ọlọ́run ó fún yín ṣe ẹ̀yin ológun wa ọlọ́run ó fún yín ṣe ẹ ti pariwo síta ẹ láṣìírí ti tú ṣùgbọ́n kí ló kàn lẹ́yìn àṣírí tó tú ń bọ̀. Nínú ìdá ọgọ́rùn-ún 90% out of 100% èlò jẹ́ pé wọ́n ní wọn kì í ṣe ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o ṣùgbọ́n tí iléeṣẹ́ ọmọ ogun Nàìjíríà tí wọ́n ti jẹ́ kó di mọ̀ wípé káńpẹ́ làwọn wà o àwọn kò dúró àwọn kò sùn àwọn kò wo bẹ́ẹ̀ làwọn wà lẹ́nu iṣẹ́ táwọn yóò sì rí dájú wà wọn ò sinmi títí tí àwọn yóò fi borí àwọn ẹ̀sìn kúkọ́kú tó ń da orílẹ̀-èdè Nàìjíríà láàmú. Bẹ́ẹ̀ bá fọkàn bá ń tó ń lọ ní orílẹ̀-èdè Nàìjíríà lọ láti nǹkan bí oṣù díẹ̀ sẹ́yìn lẹ́rìí pé ètò ààbò ó ti mẹ́hẹ̀ gidigidi bẹ́ẹ̀ ló jẹ́ pé láàárín oṣù bíi mẹ́ta mẹ́rin sẹ́yìn níṣe ni ìjínigbé àti ìpànìyàn ló wá búrẹ́kẹ̀ sí pàápàá lápá òkè ọya ní àwọn àárín gbùngbùn ilẹ̀ Haúsá tí wọ́n ń pè ní North Central ní àwọn ìpínlẹ̀ bíi Benue àti Plateau tó jẹ́ pé níṣe ni wọ́ọ̀dì tọ́lọ́ ń fọ́nká tí wọ́n ń pa àwọn èèyàn lọ́gànjọ́ òru àti lọ́sàn-án gangan tó sì jẹ́ pé ọ̀rọ̀ ọ̀hún ó ti ń sún àwọn ará ìpínlẹ̀ Plateau àti Benue débi tí ọ̀gá àwọn sójà tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí tó tún jẹ́ ọ̀kan lára àwọn agbára tó ń darí Nàìjíríà lábẹ́lẹ̀ ìyẹn ọ̀gágun Theophilus Yakubu Danjuma tó fi sọ pé káwọn aráàlú ká tètè ṣe ọ̀rọ̀ ara wọn ní ojú ọlápẹ̀pẹ̀ sọ́ọ̀rì ká sì máa lọ wá ìbọn láti dáàbò bo ara wọn èyí tíjọba àpapọ̀ kó ojú sí aráàlú wọn lè gbé ìbọn láti dáàbò bo ara wọn. sáwọn ọ̀sẹ̀ tó kọjá yìí lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ láti fún wọn ní ààbọ̀ bí nǹkan ṣe ń lọ pàápàá lórí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ní agbẹnusọ iléeṣẹ́ ogun Nàìjíríà ìyẹn ọ̀gágun Marcus Kangiye inú màtú àṣírí wípé ṣe rí àwọn Fúlàní apààyàn tó ń ṣiṣẹ́ bíi pàápàá lásìkò yìí ní ìpínlẹ̀ Plateau àti ìpínlẹ̀ Benue oníkan má jẹ́ kó yà wọ́n lẹ́nu pé wọn kì í ṣe ọmọ Nàìjíríà o olóhùn mọ nǹkan tó ń sọ kì í ṣe àhesọ ni ọ̀gágun Marcus Kangiye jẹ́ kó di mọ̀ pé ọ̀pọ̀ àwọn afurasí táwọn ti mú ní làwọn rí i pé wọn kò ṣe ọmọ Nàìjíríà pẹ̀lú èdè tí wọ́n ń sọ lẹ́nu. wọ́n ní àwọn ti mú ọ̀pọ̀ àwọn afurasí ǹjẹ́ wọ́n fojú wọn léde o ǹjẹ́ a rí wọn ǹjẹ́ a mọ̀ wọ́n àwọn bẹ́ẹ̀ bá mólè
wọ́n máa pe àwọn oníròyìn wọ́n sì máa fi wọ́n hàn tí wọ́n bá tiẹ̀ tí ì lọ kóòtù wípé afurasí ni wọ́n. Mélòó nínú àwọn afurasí yìí la rí? Kí ni ìwádìí sọ? Níbo ni wọ́n ṣèwádìí dé? Ṣé kì í tún ṣe àwọn tí wọ́n mú tí wọ́n tún padà sọ wípé tó a ti tréènì wọn o, a ti bá wọn sọ̀rọ̀ o, ayé wọn ti yí padà o, ẹ jẹ́ kí wọ́n padà sí àárín àwọn ènìyàn. Ṣé kì í tún ṣerú wọn? Ṣé kì í ṣe àwọn tí ó padà wá dọ̀la táàtù kábàámọ̀? Kò sọ́gbọ́n. Ìwà ata ò lè fa tálẹ̀ àfi kó tani lójú. Àwọn tẹ́ ẹ mú yẹn, ẹ mú wọn ni. Kò sí tẹ́ ẹ fẹ́, kò sí nǹkan kan, kò sí èrè kankan tá a fẹ́ gbà lórí wọn. Bẹ́ẹ̀ bá fi wọ́n lẹ̀ ká gbà pé lóòótọ́ lẹ mú wọn, tá a bá tiẹ̀ rójú wọn, ẹ tó dá wàhálà sáàrin ìlú ni. Wọn ò ní ráwọn ọmọ ìyá wọn kẹ́ ẹ gbógun tì wọ́n, kán mọ́ darapọ̀ mọ́ wọn, gbógun tì yín padà. Ni mo fi ní ìtẹ́ ẹ̀ ṣe ní ìsìn láti gbógun tì wọ́n, wọ́n padà ṣe fún yín, wọ́n padà gbógun tì yín ni. Bí ẹ bá fi ra wọn lẹ̀ tẹ́ rí wọn mú láàyè, wọ́n lè jẹ́ alamí. A lè kọ́ yín níṣẹ́ yín. Iléeṣẹ́ ológun orílẹ̀-èdè yìí ló dáa jù lágbàáyé, mi mọ̀ bóyá tẹ́lẹ̀ ni o. Iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà yìí ló dáa jù lágbàáyé, mi mọ̀ bóyá tẹ́lẹ̀ ni, mi mọ̀ ní ìsìn mọ́. Torí tílé tiyín bá ń jò, tẹ́ ẹ̀ sì rílé onílé dí, tẹ́ ẹ̀ rílé tiyín dí, sí ò sí àbòsí ń bẹ̀. Ṣé irinṣẹ́ ni ò tó? Àbó láwọn special irinṣẹ́ tẹ́ ẹ fi bá wọn pẹ̀tù síjà láwọn ìlú míì. Kí ló ń ṣẹlẹ̀ gan lásìkò yìí lórí ètò ààbò? Ẹ̀yin gbogbo ẹ̀ka ológun pátá, gbogbo ẹ̀ka agbófinró pátá, ṣé wọn ò fún yín ní ọ́dà ni? Kí ló dé tọ́wọ́ ń tẹ̀ yín ṣìnkún bí ìgbà tí olóńgbò tó bá mékù? Ṣé tírénì tí wọ́n fún yín ṣé ó ti di old training ni? Torí ẹ dára gan o tó bá débi ká ṣiṣẹ́ o. Ológun kan jáde lọ́jọ́ kan, ó ṣe fídíò wípé kíní ìlọ́wọ́ òṣèlú nú. Mo lémi ò gbà. Ẹ má bù mí lórí comment section o. Ó lè jẹ́ dàkejì ni mo mean o. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, ẹ̀bẹ̀ là ń bẹ ìjọba àsìkò yìí. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu 2027 ló ń bọ̀ yìí. Àwọn èèyàn kan tí ń kò nú ẹgbẹ́ òṣèlú tán wà, wọ́n ti ń bọ́ sínú ẹgbẹ́ òṣèlú yín. Béèyàn bá wo ohun tó ń lọ àti tó ń ṣẹlẹ̀, wọ́n mọ̀ pé ìtàkùn tó ní kí erin ó mọ́ gòkè ni, tòun tẹ̀rín ló ń lọ. Ṣùgbọ́n ẹ bá wa rò ó, kẹ́ẹ̀dẹ̀ róore. Ẹ rò ó, ẹ wò ó pé ṣáwọn tó ń sọ̀rọ̀ yìí ṣóòótọ́ ni tí wọ́n ń sọ, àbí wọ́n fẹ́ fi bàjọba mi jẹ́? Àwọn aráabí tí ààyè gbà, tá ààyè gba ẹ̀kùlù ọ̀dọ̀ tó fẹ́ nípọn láyà bí ìrà yìí, àwọn tó jẹ́ pé a fún wọn ní akọ́tí sí wọn lẹ́nu ni ọtí ti ń pa wọ́n, bá a bá fún wọn lọ́tí mu, wọ́n ó ṣe wá sí bálásìbò ni wọ́n dẹ̀ ti ń ṣe o. Gẹ́gẹ́ bí bàbá, ẹ̀yin ni bàbá wa. Lóòótọ́ orílẹ̀-èdè lẹ̀ ń ṣojú, ṣùgbọ́n nílẹ̀ Yorùbá ẹ̀yin ni bàbá wa. Ṣó yẹ ká ta ó máa ta wá lójú, ká mọ̀ rẹ̀ ní bá wa fẹ́ ẹ. Ká mọ̀ rẹ̀ ní bá wa fẹ́ ẹ ní tútù nílẹ̀ Yorùbá. Lóòótọ́ ipò tẹ́ ẹ wà ò ṣẹlẹ́yàmẹ̀yà, ṣùgbọ́n ṣó yẹ kí ẹ̀gún ó máa góni lẹ́yìn? Káwọn tá a ní kán ṣojú wa ó tún máa padà fi ẹ̀gún míì sọ́wọ́? Ṣó yẹ kára lé ẹni ó máa ṣe ni? Ta ni yóò gba mẹ̀kúnnù kúrò nínú ìyà? Ta ni yóò gbalẹ̀ Yorùbá, àwọn àgbẹ̀ àti ìyàn tó wà nílẹ̀ Yorùbá, ta ni yóò gbà á? Ta là bá gbẹ́kẹ̀lé ju ẹ̀yin tẹ́ ẹ jẹ́ aṣíwájú wa lọ? Ẹ máa rántí pé Ọlọ́run ló fi yín síbẹ̀ o. Tó bá jẹ́ nípa tèèyàn, ẹ wọlé o, ẹ lè wọlé.
ṣùgbọ́n torí pé Ọlọ́run nílò yín, ṣùgbọ́n tọ́lọ́run nílò yín fún ẹ jẹ́ iṣẹ́ yẹn. Tẹ́yìn ò bá ṣe é lásìkò yìí, ìran wo ló tún fẹ́ débẹ̀ tó fẹ́ padà wúlò fọmọ Yorùbá? Wọ́n ti ní wa nínú. Àwọn ìran tó wà ní orílẹ̀-èdè yìí ti ní ìran Yorùbá nínú. Ṣé kán pọ̀ ọmọ ìyá yín kán pa wọ́n tán? Ṣé dùnú yín ni? Ṣé ẹ sọ pé Ọlọ́run mú wọn ni àbí yóò dùn yín? Àbọ̀ wo lẹ́ padà jẹ́ fún Ọlọ́run tẹ́ bá dàgbàdàgbà tẹ́ ẹ dògbó? Iṣẹ́ tó rán yín, ṣé ẹ sọ pé ẹ jẹ ni? Ṣé ẹ sọ pé ẹ fi wá sílẹ̀ nínú ewu ni? Lẹ́ fi kúrò lórí ìjọba. Àwọn ẹni yìí wọn ò fojú re wò yín. Ẹ̀tàn wà ní òṣèlú, mo ṣẹ̀ṣẹ̀ gbà ní. Wọ́n láwọn ọmọlẹ́yìn ààrẹ àná fọwọ́ sí yín. Yes. Wàhálà tó wà ńlẹ̀ ẹ jogún ẹ̀ lọ́wọ́ Muhammadu Buhari ni. Yes. Ṣùgbọ́n síbẹ̀ náà ṣó yẹ kí ìṣòro yẹ kó máa gòkè sí ni àbí kó wálẹ̀? Tó bá jẹ́ pé ètò ààbò dá ibi tó ti yẹ kẹ́ ẹ rò rèé, táwọn Fúlàní ò bá máa da àwọn ìlú káàkiri rú ni, kì í ṣe ilẹ̀ Yorùbá nìkan. Tétò ààbò sí nínú wàhálà tá a ní, ayé ò ní máa pariwo tí wọ́n ń pa nípa ìjọba yín. Oníkálukú ti ń mánéèjì ara ẹ̀. Epo wọn àti ń wò wípé a nírètí yóò padà wálẹ̀ níjọ́ kan ni. Ṣùgbọ́n tó ààbò wá da gbogbo ẹ̀rú. Àwárí ìdájọ́ òdodo lórí àwọn tí wọ́n ń da gbogbo ẹ̀rú. Wọ́n ní wọ́n ń ṣọmọ Nàìjíríà. Kí ló dé tí Nàìjíríà ò lé wọn padà? Wọ́n lọ́rọ̀ agbésùnmọ̀mí jù bẹ́ẹ̀ lọ, ṣé kán máa gbélé ẹ̀ wá lọ yìí? Ṣáwa nìkan ni? Bó bá jẹ́ bá agbésùnmọ̀mí ṣe wà káàkiri nìyẹn, ṣé kò sófin tó di agbésùnmọ̀mí ni? Tó yẹ pé tọ́wọ́ bá tẹ̀ wọ́n, wọ́n fojú winá òfin. Ní ìsìn, ó ti ń súnmọ́ ara ilé o, ó ti ń súnmọ́ ara oko, ó ti ń fara oko lẹ̀ pàpà. Ọjọ́ wo la ṣe yìí dà? Wọ́n ń gbé ọ̀tọ̀kùlú ìlú, wọ́n ń gbowó iyebíye, wọ́n ń ṣe fídíò, wọ́n ń jù ú síta. Kí wá láǹfààní ṣé NIN ni? Wọ́n lè ní síìmù tó pọ̀ bá a ṣe gbọ́ confession kan lẹ́nu kan nínú wọn nígbà kan tí wọ́n fi ń ṣiṣẹ́ láabi wọn. Tá a sì kánú ìwé ìròyìn. Àmọ́ síbẹ̀ tí wọ́n bá fẹ́ mú wọn, wọ́n ò mú wọn. Ṣé ká sọ pé ìjọba ò tí ì ṣetán láti mú wọn ni? Tẹ́ ẹ̀ bá tí ì ṣetán, ọjọ́ wo lẹ máa ṣetán láti gbà wá nínú wàhálà? Bẹ́ẹ̀ bá ń gbọ́ àwọn tó ń pariwo Yorùbá nation, Yorùbá nation. Wọ́n ń pariwo nítorí ikú tó ń pa wọ́n ni. Bí kú ò bá wá tí ì pa Yorùbá tó nǹkan, ẹja sírò òye Yorùbá tí wọ́n ti pa lábúlé. Ìdíṣẹ́ ṣe ń pariwo Yorùbá nation ni pé ó ń bọ̀, àwọn ládàá èdè igi gogoro mọ́gùn mi lójú, òkèrè láti lọ. Wọ́n rí i pé ọ̀nà kan ṣoṣo táwọn bá ṣòfin torílẹ̀-èdè àwọn, béèyàn ọba wọbẹ̀ wá, yóò níwèé, wọ́n sì lè ṣètò ààbò wọn fúnra wọn. Àwọn ò ní kẹ́ ẹ mọ̀ ṣe ọdún mẹ́jọ yín o. Ṣùgbọ́n ọba tó jẹ tí ìlú tòrò, ìgbà yín ó tòrò, mi ò ní sọ̀kejì, torí a fẹ́ kó tòrò ni. Torí inú kó tòrò lọ́kàn tiwa náà lè balẹ̀. Ṣùgbọ́n kò tíì sí ní tó burú nínú kó ní kálukú kó dọ́mú ìyá ẹ̀ gbé. Bẹ́ẹ̀ bá ti ẹ̀ pin, kó ní kálukú ká bẹ̀rẹ̀ láti bẹ̀, ká wà lórí ọwọ́ wa. Ṣùgbọ́n síbẹ̀ nǹkan kan náà ni ọmọ padà ṣẹlẹ̀ o. Torí wọ́n mọ̀ sọ pé a ṣì wà lọ́bẹ̀ umbrella Nàìjíríà. Àwọn ò fẹ́ kó tú lórí yín. Ṣùgbọ́n ìyẹn ẹ̀ṣẹ̀ tó tẹ́ ẹ rò pé ẹ lè ṣe. Tẹ́ ẹ bá kúrò ńbẹ̀, táwọn ará bí bá tún gbàjọba lọ́wọ́ yín, wọ́n ò tún padà gbẹ̀san tó ju eléyìí lọ. Ẹ̀yin wà ńbẹ̀, wọn ò bẹ̀rù yín. Ẹ̀yin tẹ́ ẹ lọ sí ibi ìgbéyàwó ní Katsina, níbi ìgbéyàwó ọmọ gómìnà, tẹ́ ẹ wà ń lé ìjọba tó yẹ pé tí president bá ti wọlé, kò sẹ́ni tó tún lè wọlé mọ́. Sẹ́ríkì lásán ní ẹ lóde, kì í ṣe ẹ́míà sí ni. Wọ́n láwọn ìsọ̀ǹgbé ẹ̀, wọ́n já géètì, ẹ̀ mọ̀ túmọ̀ ẹ̀ ni. Àwọn ará bí ò bọ̀wọ̀ fún yín, ẹ̀yin ń bọ̀wọ̀ fún wọn. Ẹ rò dáadáa, ẹ rò jinlẹ̀jinlẹ̀. Wọ́n ń sọ báwọn ṣe tó fún yín ni. Wọ́n ń pòwe fún yín ni.
bí wọ́n bá wá bẹ̀rù ààrẹ ta lókù tí wọ́n bẹ̀rù. Ṣé Sultan Sokoto tí kìí ṣe ààrẹ ṣó lè wà níbì kankan sọ wípé ó ti wọlé ẹnikẹ́ni ò lè wọlé mọ́ o, ká wá rí ọmọ Yorùbá kan tí ó lóun ọjà géètì ẹ̀mí ọ̀bọ̀n bẹ́ẹ̀ wọ́n pa. Kí wàá ní ọmọ Yorùbá fi sorí tí wọn ò fi rójú rere? Ọlọ́run ó jẹ́ kẹ́yìn náà rójú rere Ọlọ́run o, ẹ jẹ́ ká rójú rere yín o. Ojú rere Ọlọ́run á bá yín gbé tọmọtọmọ, ẹ jẹ́ á rójú rere yín o. Àdúrà mẹ̀kúnnù ló dá o. Àdúrà tí mẹ̀kúnnù bá gbà fún yín dá o. Èpè tí wọ́n bá febi ṣẹ́, inú fìfo ṣẹ́, aburú ò ní ṣẹlẹ̀ sí wa. Ọmọ Yorùbá, ẹ̀yin ọlọ́dẹ, ẹ̀yin aráàlú, ẹ̀yin ará abúlé, ẹ̀yin ológun ilẹ̀ Yorùbá, inú igbó wa dọwọ́ yín. Fúlàní tó bá fẹ́ gbélẹ̀ Yorùbá kó bọ́ sí ìgboro kan rí kán mọṣẹ́ tó ń ṣe. Inú igbó wa dọwọ́ yín, ẹ má jẹ́ á wòran. Ẹ̀yin agbófinró, ojú pópó ojú ọ̀nà à ń yẹ̀wé wò kọ́ lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí. Lóòótọ́ iṣẹ́ yín lẹ́yìn iṣẹ́ àlè kọ́ yín níṣẹ́ yín. Ẹ̀yin àgbààgbà iṣẹ́ agbófinró, ètò ààbò dọwọ́ yín. Àwọn tó ń lọ wọn a bá ti rí pé ìwé wọn pé wọ́n sì níwèé ìrìnnà, ẹ jẹ́ á fi wọ́n lẹ̀. Get down, ṣẹ̀yẹ bọ́lẹ̀. Ẹ jẹ́ ká ara ní àwọn èèyàn gan. Ẹ má jẹ́ á tún fara ní ara wa. Ọkọ èèyàn kan ní mo kí yín ẹ kú iṣẹ́, ẹ ń gbìyànjú, ṣùgbọ́n ẹ jẹ́ á fòótọ́ ṣiṣẹ́ wa. Kàndá wà nù rẹ̀ sí ibi gbogbo ni. Ẹ̀yin kàndá tẹ́ wà nù rẹ̀ sí agbófinró. Ẹ ronú pìwàdà nítorí ọjọ́ ọ̀la ni o. Ó yẹ kẹ́ ẹ bẹ̀rù ọjọ́ ọ̀la. Ó yẹ kẹ́ ẹ bẹ̀rù àtúbọ̀tán. Ó yẹ kẹ́ ẹ bẹ̀rù ọjọ́ ikú. Ó yẹ kẹ́ ẹ bẹ̀rù ọjọ́ ìdájọ́. Gbogbo iṣẹ́ tá a bá ń ṣe kì í ṣe agbófinró nìkan o. Ìbẹ̀rù Ọlọ́run nípìlẹ̀ṣẹ̀ ọgbọ́n. Fẹ́yìn olóṣèlú náà, fẹ́yìn ọba, fẹ́yìn baálé, fáwọn aráàlú, ìbẹ̀rù Ọlọ́run nípìlẹ̀ṣẹ̀ ọgbọ́n. Ṣéun Agbọ́lá lórúkọ tèmi o, Chief Cook ẹ̀wọ́n nànú lè gíwá Aláròyé. Ààrẹ àfẹ̀dẹ̀jagun ọ̀rọ̀ bàbá Káráfúyẹ́ tí jẹ́ Jùgbà Master, Pastor Skilly tí èlèlè wòó wòbí.